tí a bá ń sọ̀rọ̀ nípa tourism, òun lẹ rí yìí o. This is a big cruise ship that just docked. Ojú mi ló ṣe dock nírọ̀lẹ́ yìí. Àyìn ilẹ̀ ti ṣú nísìn. This is a cruise ship, a very big one, a giant cruise ship, very big, very big. And nínú fídíò tí mo kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́, mo show bí ó ṣe ń dock, security orí omi, àwọn ọlọ́pàá orí omi lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ti dé, wọ́n ti páàkì sí ẹ̀yìn, ṣé mo máa ní wọ́n páàkì náà ni àbí wọ́n dock, wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. When you're talking about tourism, what guarantee do you want to give people tá fẹ́ kó wá sórílẹ̀-èdè wa? Ńgbà tá a bá ní ètò ìdáàbòbò. Ètò ìdáàbòbò dẹ̀ ṣe kókó, which is security. Security is paramount in every, business. If we want people to come to our own place, nǹkan tí mò ń sọ kí n sọ ní Yorùbá èdè wa, tá àwa náà bá fẹ́ kí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá tá ń gbèrò k'Ọlọ́run ṣe fún wa tó dẹ̀ ti ṣe fún wa. Security we have to take as number one key thing. Ṣé ìlú tí ò bá ní security ṣé wọ́n máa wá ni? Àwọn èrò ní wà. Àwọn èrò ní wá. Ibi ìlọ máa ń pè ní Salt Bay. Táwọn èèyàn máa ń san owó jàǹkàn. Owó ribiribi ni wọ́n máa ń san láti wá jẹun níbí o. Òun nìyẹn. Owó ribiribi ló máa ń san láti wá jẹun níbí. Ta ló náwa náà ò lè nírú businesses báyìí nílẹ̀ Yorùbá? A lè ní akúkú lórí omi. Orí omi kún lọ́dọ̀ wa bíi kíni. Ṣùgbọ́n ìlú tí ò bá sí ìdáàbòbò, ọrọ̀ ajé ibẹ̀ ò lè lọ sókè o, kò sí lọ síwájú o. Àwa náà fẹ́ dá dúró, a fẹ́ lórílẹ̀-èdè wa. This is Koiki Media, bringing the world closer to your doorstep.